Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ ọbọ̀lẹ̀ fún ọ̀dàdà fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀fọ́ àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé gbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. mọ̀nàfíkì alábòsí òní ẹ̀mí àwò kí àtàlábòsí òní ẹ̀mí àwò. Rashidi Olowo is coming out to say babaláwo to come out. Mo ti rí many people tó ń pariwo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yẹ bọ́ta ogun ti dé ẹ wá ṣe kinní kan. Ìdí tí mo fi sọ pé alábòsí ni Rashidi Ìwò àti gbogbo àwọn tó máa ń pe àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ wípé kí wọ́n bọ́ta nísìn kí wọ́n á dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá. Wọ́n lè bọ́ta o kí wọ́n dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá tó bá wù wọ́n o. Ẹ máa bi mí pé why tí mo ṣe sọ bẹ́ẹ̀. Ipò tó bá wù wọ́n ni wọ́n lè bọ́ta wá dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá. Máa play fídíò méjì fún yín ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe wípé àwọn bàbá wa àti àwọn ìyá wa wọ́n ti sọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ yìí. Bàbá mi ọba ẹ̀là àgbáyé Olúwo ogbó àtọ̀ yìí o ìpèrè yín sùkúrù ìpèrè yín sáàrùn. Nígbà tí wọ́n dífá ọdún gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ni wọ́n ti sọ. Wọ́n wá ní kò sí tó bàgbà nínú jẹ́ bí fátọ́dá tí ò létùtù. Ṣùgbọ́n bàbá mi Olúwo àgbáyé wọ́n létùtù wá o. Kí ni nǹkan ẹbọ? Kí ni nǹkan ètùtù? Wọ́n sọ màá play ẹ̀ fún yín. Kódà tó fi mú bọ́ǹbù tó dún. Bọ́ǹbù tó dún ní Ìbàdàn. He said it ní 2024. Wípé máa rí nǹkan mọ́lẹ̀ Yorùbá o ní ọ̀run ó dẹ̀ máa wù. Gbogbo ogun tó ń jà yìí ṣé wọ́n sọ? Gbogbo àwọn ọba tí wọ́n padà sá kúrò ní Kwara State tí wọ́n dọba tó lọ ń gbẹ̀yìn odi. Tẹ́ bá rántí pé ìyá wa kan wọ́n jáde. Wọ́n ní odò kan wà ní Kwara tí wọ́n ní kí wọ́n sáré lọ bọ̀. Wọ́n lọ́mọ kékeré lórí ìwọ̀n yẹn pé ẹ sáré lọ bọ odò báyìí o. Kó má di pé wọ́n á máa gbé ọba gbé ìjòyè. Kó má di pé àwọn ọba wa wọ́n á máa fi orí adé sunú igbó. Ṣé wọ́n jẹ́ kí wọ́n bọ́? Ṣé wọ́n gbà kí wọ́n bọ́? Wọ́n dẹ̀ ń tẹnu pé Kwara ní kí ó máa ṣẹlẹ̀ ní Kwara State. Bàbá mi ọba ẹ̀là Ifá wọ́n sọ. Àwọn tá a lè pè nígbà yẹn a pè wọ́n a sọ fún wọn. Wípé bógun ò ṣe ní wọ ilẹ̀ Yorùbá. Bí wọn ò ṣe ní máa jí wa gbé. Bí ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá bí ò ṣe ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n sọ. Olúwo ẹni tó ń tọ̀yàn ògọ̀ ẹni tá à ń tàn ní ògbọ́n. If you believe Olowo don't know what he is doing, you are deceiving yourself. Tó bá nígbàgbọ́ pé Olúwo ó kàn ṣe kọ́tàkọ́tà ní Olúwo tó bá bìí pé Olúwo is 100% Islam, you are lying, you are deceiving yourself. Now Olowo is now coming out pé káwọn babaláwo kí wọ́n wá ṣe nǹkan. Even Olowo go to the extent pé òun á fún wọn lówó. Ẹ̀mí Rashidi Ìwò èyí ò ní di òpó orúmọ ilẹ̀ mú kó tọrọ jẹ. Owó yẹn lè máa pọ̀ tabua ó lè máa pọ̀ rẹpẹtẹ owó yẹn lè máa yàmùrá ṣùgbọ́n yẹn ò ní jẹ́ǹjẹ ọ̀tá.
ó ní kí àwọn bàbá wa ẹlẹ́bù kan àràbà káwọn àràbà kan wá gbowó lọ́wọ́ tiẹ̀ ìwọ Rashidi ọmọ àràbà bàbá mi ẹlẹ́bù kan gbá tọ́yísà 1 mílíọ̀nù ìwọ ẹ̀mí àìwò yìí ọmọ àràbà ẹyọ kan máa rà ẹ́ ọmọ wọn ẹyọ kan ó máa rà ẹ́ Olúwo is talking náà pé kí àwọn babaláwo kí wọ́n bọ́ ọ̀tà tó bá ń gbọ́ oníràdàràdà of the highest order ẹ̀mí àwò ni àwọn tí wọ́n dẹ̀ ń tẹ̀lé tẹ́ bá ń gbọ́ òpònú Nigeria Limited àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ máa play fídíò yẹn fún yín ẹ wá lè lọ sí péèjì bàbá mi Ọba Ẹ̀là Ifá lórí YouTube kẹ lọ wo fún fídíò máa play díẹ̀ fún yín wọ́n dẹ̀ play ìyàwó kan náà tí wọ́n sọ gbogbo ẹ̀ náà ẹ wá ń pàwọ́ oníṣẹ̀ṣe wéré ẹ wá ń pe àwọn oníṣẹ̀ṣe wọ́n wá gbà yín nísìn àṣàò kí ló máa mú àwọn oníṣẹ̀ṣe wá gbà yín nísìn kíkí ni má bàa ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá kó bàjẹ́ ilẹ̀ Yorùbá ó ti rí bó ṣe rí for now àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n bá wa tún tò wọ́n bá wa tún ṣe wọn ò ní jẹ́ kákàgbákò àbúrò Rashidi Olúwo ó ṣe lára ẹ̀ tó bá gbọ́ ọmọ tán lára ọmọ tó ń jẹ eérú Emir Olúwo àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé gbẹ̀yìn tẹ̀ǹkì mi tún kí nílẹ̀ kan sí ẹ káàbọ̀ sórí ètò ní ètò Yorùbá Wù mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ǹjẹ́ ẹ gbọ́ wípé wọ́n dífá wípé kí gbogbo ọba ilẹ̀ Yorùbá kó má di pé wọ́n á máa gbogbo àjogún máa wọlé wọ́n máa gba nǹkan wọn wọ́n á máa pa wọ́n gbogbo ìjínigbé tó ń ṣẹlẹ̀ yìí ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti dá ifá ọdún tó máa ń dá lọ́dọọdún tó tí Rashidi Olúwo bá ń sọ̀rọ̀ pé káwọn ọba káwọn onífá àwọn oníṣègùn kán wá gba owó ẹ bá mi sọ pé kò gbádùn bá mi sọ pé kò ní àlàáfíà gbowó lọ́wọ́ ta ni lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n lówó lọ́wọ́ Rashidi Olúwo ṣe olówó lọ́wọ́ àbó òtún àwọn èèyàn Ifá ní kí wọ́n lọ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ ti máa ń sọ ìlú bá ìlú ní ìlú kọ̀ọ̀kan màálù ẹyọ kan ní Ifá ní kí gbogbo wọn lọ fi ró ìlú wọn kán fi ṣẹbọ kán fi ṣètùtù ǹjẹ́ yìí gbọ́ nípa ẹ̀ wọn ò ṣe Abudu Ramoni Abudu Sondoko Abudu Kungugu làwọn ọba wa ń jẹ́ ń sìn over 30 ìlú ni ọba ti sá kúrò ní Kwara State ẹ wá wo iye ọba tí wọ́n ọmọ ìkíni bó kò lọ sí Olúwo kí tó pè Olúwo ẹ ká kọ́ lọ sọ́dọ̀ bàbá mi Ọba Ẹ̀là Ifá. ní kí n kú lọ bá ọba Ìlọrin pé kí n ṣe ṣéwù o kábíyèsí o pé a ní rí láburú nílùú ire ni a máa rí nílùú Ìlọrin nǹkan báyìí ni mẹ́sẹ̀gì tó ń yọ àwọn ọmọ ńlá lọ́tún lósì bóyá nítorí ipò tí mo wà ló ṣe jẹ́ pọ́dọ̀ mi ni ó ń darí sí pé kí n lọ bẹ̀ wọ́n kí n rawọ́ rasẹ̀ kán jẹ́ aṣọ ọdún Yemọja pé Yemọja gan ó wà lóríkì ìlú Ìlọrin wọ́n ṣàní Yemọja ló ní ìdí àpẹ̀ ní ìwà láti ibẹ̀ ṣùgbọ́n bóyá ipò adé tí Elédùmarè ti dé mi látọ̀run wá òun ló fà. kì í ṣe àkọ́kọ́ o bó ṣe máa ń sùn síbẹ̀ nìyẹn o bó ṣe máa ń sùn síbẹ̀ ni o. farahàn mi ò wá láti wá ṣe ọdún nítorí wípé mò ń wábi tí màá ti ṣọdún irúnmọlẹ̀ ló rán mi iṣẹ́ tá a dẹ̀ rán ikọ̀ kì í pa ikọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè tá a bá ti ń bọ Yemọja ní ìlú Ìṣẹ̀yìn yìí
gbogbo àgbáyé a máa rí ìtura àní mọ ìnira. Ọ̀rúnmìlà ló sọ pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí, ó ní kẹ́nikẹ́ni má ṣe súngbà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lára òun. Adífáfó ló gbòjì gọ̀lọ̀ ètí ìṣàwó lọ sí ìlú àwọn ẹlẹ́yẹ, ẹbọ làwo ni kó máa mú ṣe. Ó gbẹ́bọ níbi òrúbọ, ó lèmi ti dológbò dúdú èsè, gọ̀lọ̀ ní máa bá wọn yín, gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀. Ológbò kì í kú sógun àjẹ́, gọ̀lọ̀ ní máa bá wọn yín o, gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀. Wọ́n ní tútù dòdò tútù níní, Adífáfó Olúwẹ̀rí màgẹ̀tì. Àtòjò àtẹ̀rùn ilé Olúwẹ̀rí kì í gbóná, ilé wo ò ní gbóná. Ọ̀dẹ̀dẹ̀ wo ò ní dàrú, ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́. Àní folú ọmọ ṣàwátì lágbára lọ́wọ́ Elédùmarè. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ìgbóná ò ní mú wa. Àní rógun sá síbí sá sọ́hùn sá kákàkiri, àní rógun àṣetá àbọ̀n, àní rógun àgbàrá ẹ̀jẹ̀, àní rógun ẹyẹ sá sínú ilé ẹ̀ gbọ́dọ̀ jáde. A ló ní òtún arẹrẹ rẹtẹrẹrẹ babaláwo Olúwẹ̀rí ló dífáfó Olúwẹ̀rí. Olúwẹ̀rí ló ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé, ẹbọ làwo ni kó máa mú ṣe. Ó gbẹ́bọ níbẹ̀ òrúbọ. Olúwẹ̀rí ìyá mi abiyamọ tòótọ́, ayọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gòrí ọ̀tá lọ, a wá da oore ńlá á dà sí wa lọ́wọ́. Ojú òní tì wá o, ire gbogbo á wọlé tọ̀ wá. Ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá TV. Ẹ bá mi túbọ̀ yẹn gbọ́ dáadáa. Mò ń wábi tí n máa ti ṣọdún, irúnmọlẹ̀ ló rán mi, iṣẹ́ tá a dẹ̀ rán ikọ̀ kì í pa ikọ̀. Lágbára lọ́wọ́ Elédùmarè, tá a bá ti ń bọ Yemọja ní ìlú Ìṣẹ̀yìn yìí, gbogbo àgbáyé a máa rí ìtura àní mọ ìnira. Ọ̀rúnmìlà ló sọ pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí, ó ní kẹ́nikẹ́ni má ṣe súngbà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lára òun. Adífáfó ló gbòjì gọ̀lọ̀ ètí ìṣàwó lọ sí ìlú àwọn ẹlẹ́yẹ, ẹbọ làwo ni kó máa mú ṣe. Ó gbẹ́bọ níbi òrúbọ, ó lèmi ti dológbò dúdú èsè, gọ̀lọ̀ ní máa bá wọn yín, gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀. Ológbò kì í kú sógun àjẹ́, gọ̀lọ̀ ní máa bá wọn yín o, gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀. Wọ́n ní tútù dòdò tútù níní, Adífáfó Olúwẹ̀rí màgẹ̀tì. Àtòjò àtẹ̀rùn ilé Olúwẹ̀rí kì í gbóná, ilé wo ò ní gbóná. Ọ̀dẹ̀dẹ̀ wo ò ní dàrú, ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́. Àní folú ọmọ ṣàwátì lágbára lọ́wọ́ Elédùmarè. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ìgbóná ò ní mú wa. Àní rógun sá síbí sá sọ́hùn sá kákàkiri, àní rógun àṣetá àbọ̀n, àní rógun àgbàrá ẹ̀jẹ̀. Ẹ dákun kí tó proceed, Ifá ti Kwara nìyẹn. Ifá ti Kwara tí àwọn ìyá mi lọ sí Ìlọrin wípé àwọn irúnmọlẹ̀ ní kí wọ́n lọ bọ odò Iyemọja tó wà ní Ìlọrin yẹn. Ànírógun sásíbí sásọ̀hún, ànírógun ẹdúrónulé ẹ má bọ́ ta. Tí Olúwo bá wá gbẹ́nu nísìn tó ní ẹ̀yìn aláwo tẹ́ ẹ̀ bá jáde, á ṣe wípé ẹ ní nǹkan kan ẹ wá òun á fún yín lówó. Olúwo ṣe olówó, ó lówó, ó sí lára àwọn tó lówó. Àwa kan tá a jọmọ orúmọlẹ̀, gbogbo tó bá ń ṣẹlẹ̀ làwa ń tọ́jú fídíò ẹ̀ pamọ́. Tó máa ṣẹlẹ̀ sí yín, kí wọ́n bọ odò Iyemọja tó wà ní Ìlọrin, kí Kwara má bàa rogun pé ọba à ń sá síbí à ń sá sọ́hùn, wọ́n ń yìnbọn, olùpẹ̀ dúró nílé o, ẹ má jáde o. This was 2024-25 kọ́lélẹ́yìn ni 2026 nsìn. Ọba 30 over 30 ọba ló ti kúrò ní Kwara State tó ti sá lọ. Wọ́n ti fi ìlú wọn sílẹ̀. Ẹ dákun, ṣé wọ́n sá lọ sí Ìlọrin, Ìlọrin ò gbè wọ́n tún sá lọ sí ìlú míì, wọ́n tún sá lọ sẹ́kọ̀ọ́, àwọn bàbá wọn sá káàkiri. Ṣé wọ́n sá kiri sí àbí wọn sá kiri? Ṣé wọ́n sá kánìsì àbí 2024 ní yèyé yìí ti bọ́ta pé àwọn ò gbà nǹkan kan, kódà tó bá gbà pé káwọn tiẹ̀ lọ bá ẹ̀mí àpé sàlámù àlékún o, káwọn lọ kúnlẹ̀ kó lè jẹ́ káwọn bọ odò Iyemọja yẹn nítorí ilẹ̀ Yorùbá, kó má di pé àwọn ọba wa wọ́n gbọ́dọ̀ máa fi bọ́ pa wọ́n dànù. Ọba méjì ló tún kú sí àkàtà ìjínigbé láàrin 1 week ta lò tán yìí. Ọba méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún kú.
after tí wọ́n gba 21 million bẹ́ẹ̀ ni wọ́n gba 21 million ransom ọba Aláyínká ó ti kú. Olúwo máa play fídíò ẹ o máa play fídíò Olúwo mami ẹ kọ ìlànà continue. Àkiri ànírógun àṣetá àbọ̀n ànírógun àgbàrá ẹ̀jẹ̀ ànírógun ẹyẹ sọ sínú ilé ẹ̀ gbọ́dọ̀ jáde. wọ́n ló ní òtún arẹrẹ rẹtẹrẹrẹ babaláwo Olúwẹ̀rí ló dífá fÓlúwẹ̀rí. Olúwẹ̀rí ló ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé ẹbọ làwọn ní kó máa mú ṣe. ó gbẹ́bọ níbẹ̀ òrúbọ. Olúwẹ̀rí ìyá mi abiyamọ tòótọ́ ayọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gòrí ọ̀tá lọ á wá da oore ńlá á dà sí wa lọ́wọ́. ojú òní tì wá o ire gbogbo á wọlé tọ̀ wá. Ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá TV, ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ. Ìlú Ìlọrin lèmi ń gbé, èmi lolú àṣẹ aládé Iyemọja nílẹ̀ Yorùbá àti ní àgbáyé, tí àwọn àgbàlagbà tún fún ní ipò olórí oníyemọja àgbáyé. ọ̀nà wo ni máa gbà irúmọlẹ̀ ní ká ṣọdún fóun, Ìlọrin dáhùn ògbà kan ṣọdún òòṣà báà láti ṣe téèyàn mẹ́ta ó fi dúró méjì méjì. mo pe àwọn awo, mo pe babaláwo, ẹ wá da Ifá, wọ́n gbé fàjànlẹ̀, wọ́n rí ìrẹtẹ̀ ọdún jọ, wọ́n ní ìyá àfikẹ́ ṣọdún níbi tí wọ́n tún kì í lórí tabẹ̀